ọpẹ́ o ọwọ́ tẹ àwọn panipani ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn méjì tí wọ́n tún jẹ́ adigunjalè ńìlọrin. iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ kwara ti fìdí ẹ̀ múlẹ̀ pé ọwọ́ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ti tẹ àwọn jàǹdùkú ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn méjì kan tí wọ́n jẹ́ aṣekúpani àti adigunjalè ní ọpẹ́yẹmí hostel agbègbè ìpínlẹ̀ kwara. alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ kwara sp adétòun èjìrẹ́ ló fìdí àṣeyọrí náà múlẹ̀ fáwọn ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtẹ́ àti bí wọ́n ṣe tètè dé sí agbègbè náà lẹ́yìn tí àwọn ará ìlú lágbègbè ọ̀hún ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó nígbà tí wọ́n ń ṣọṣẹ́ lọ́wọ́. orúkọ àwọn ọkùnrin afurasí méjèèjì ọ̀hún ni ìṣọ̀lá adéyẹmí àti ismail rafiu tí àwọn méjèèjì wá láti ìlú ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́. adétòun tẹ̀síwájú pé onírúurú nǹkan ni wọ́n rí gbà lọ́wọ́ àwọn afurasí náà. lára rẹ̀ ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ iphone 11 owó $20,000 àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 30,500 naira, ẹ̀rọ wifi, àdá méjì, bàtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó fi kún pé lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò àwọn afurasí náà jẹ́wọ́ wípé ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ kudus táwọn ènìyàn tún mọ̀ sí tiny tó jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ti ẹyẹ ló pe àwọn wá sílùú ìlọrin láti wá ṣekú pa ẹnìkan tóun náà jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn nínú ẹgbẹ́ alátakò. ṣùgbọ́n nígbà tí àwọn ò rí ẹni náà pa ni àwọn fẹ́ kan dúró sílùú ìlọrin tí àwọn sì pinnu láti máa digunja àwọn akẹ́kọ̀ọ́ tó ń gbé ní agbègbè náà lólè. lọ́wọ́ báyìí adétòun ni wọ́n ti taari àwọn afurasí náà lọ sí ẹ̀ka cid fún ìtẹ̀síwájú ìwádìí àti ìgbésẹ̀ tó bá kàn. bákan náà kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ kwara cp adékìmí òjó ó gbóṣùbàràǹbàdẹ̀ lórí iṣẹ́ àṣeyọrí ọ̀hún pàápàá jùlọ látara ìfi ọwọ́ sowọ́pọ̀ èyí tó wà láàrin àwọn ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtẹ́ àti iléeṣẹ́ ọlọ́pàá. kò ṣàìmọ̀ rírì ìtanilólobó eléyìí tí àwọn ará ìlú ṣe tó sì sọ di mímọ̀ wípé níṣe ni iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀síwájú láti máa ní ìfarajìn lórí gbígbógun ti ìwà ọ̀daràn. ó pàrọwà sí ará ìlú láti má ṣe jẹ́ kí etí iléeṣẹ́ ọlọ́pàá tàbí àwọn ẹ̀ṣọ́ aláàbò kí ó di sí ìwà àìbójúmu tàbí ìgbésẹ̀ èyí tó mú ìfura lọ́wọ́ tó bá ń ṣẹlẹ̀ lágbègbè wọn.